bàbá gbajúmọ̀ olórin Ìlérí Olúwa táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad ti fẹ̀sùn kan Wùmí Alọ́ba ìyàwó ọmọ rẹ̀ wípé ó gbé Liam ọmọ òun sá fóun tí kò sì jẹ́ kóun rí. Ọ̀rọ̀ yìí ya àwọn ènìyàn lẹ́nu pé bàbá Mohbad sọ wípé wọn kò yẹ kóun rí ọmọ òun nítorí pé òun tí kọ́kọ́ sọ wípé òun kò gbé ọmọ òun ní Liam nítorí pé ọmọ náà kẹtan àti wípé kò sẹ́ni tó kẹtan ní ìdílé àwọn. Tó sọ pé kí Mohbad tó kú ló ti ń fura sí Wùmí pé ó ń gbọ́kùnrin wálé nígbà tí Mohbad wà láyé. Èyí tó mú kó fi dandan lé wípé òun gbọ́dọ̀ ṣàyẹ̀wò DNA fún ọmọ náà kóun tó lè tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí ọmọ òun. Ní báyìí bàbá Mohbad sọ pé òun kò jẹ́ kóun fojú rí Liam látìgbà tí ọmọ òun ti kú tí wọn kò sì jẹ́ kóun rí ọmọ náà débi pé òun máa gbẹjọ́. Àwọn èèyàn tó gbọ́rọ̀ yìí ni wọ́n bu ẹnu àtẹ́ lu bàbá Mohbad pé ṣé ọmọ ti sọ pé kò kì í ṣe ọmọ rẹ tó wá ń pariwo pé wọ́n ń gbé pamọ́ fún ẹ. Òun sọ pé ọmọ náà kò jọ Mohbad rárá. Ọ̀pọ̀ èèyàn tó gbọ́ tí bàbá Mohbad sọ ló yà lẹ́nu pé ó sọ pé ọmọ náà kò ṣe ọmọ rẹ tó pé ọmọ náà kẹtan àti pé kò jọ Mohbad lọ́nà kan náà. Ọmọ náà wá béèrè pé ọmọ náà wá sọ pé wọ́n gbọ́mọ pamọ́ fún ẹ. Bákan náà lọ̀pọ̀ ènìyàn bu ẹnu àtẹ́ lu bàbá Mohbad wípé ó yẹ kó lọ sin Mohbad kó jẹ́ kó ọmọ náà lọ sinmi kó sì fi ìdájọ́ sọ́wọ́ Ọlọ́run. Ilé ẹjọ́ ti pàṣẹ pé kí ìyàwó Mohbad àti bàbá Mohbad lọ ṣàyẹ̀wò DNA test lórí ọmọ náà láti lè mọ̀ bóyá Mohbad ló lọ́mọ náà tàbí Mohbad kọ́, èyí tí wọ́n ò tíì ṣe báyìí.